èrò tí lọ sí gbẹ̀sì ẹ̀ta bá ní kí wọ́n. ẹlẹ́mẹ̀lò pé rántí ilé o. èrò tí lọ sí gbẹ̀sì nílé ọ̀nà ọ̀yẹ. èrò tí lọ sí gbẹ̀sì ẹ̀ta bá ní kí wọ́n. ẹlẹ́mẹ̀lò pé rántí ilé o. èrò tí lọ sí gbẹ̀sì nílé ọ̀nà ọ̀yẹ. àní èrò tí lọ sí gbẹ̀sì ẹ̀ta bá ní kí wọ́n. ẹ̀yọ́ mẹ́lò pé rántí ilé o. èrò tí lọ sí gbẹ̀sì nílé ọ̀nà ọ̀yẹ. èrò tí lọ sí gbẹ̀sì ẹ̀ta bá ní kí wọ́n. àní èrò pé rántí ilé o. èrò tí lọ sí gbẹ̀sì nílé ọ̀nà ọ̀yẹ. Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá. Mo kí wa kú ojúmọ́. Mo kí wa kú ìyálẹ̀ta. Ẹ káàsán nù ilé yìí. Ẹ kú ìrọ̀lẹ́. Ẹ kú àṣálẹ́. Ẹ káalẹ́ nù ilé yìí. Bọ́ọ̀ lójú ọjọ́ lọ́dọ̀ yín, ọ̀dẹ̀ ọ̀dà bí. Aboyún ilé yìí mo kí yín. Bọ̀dá akọ̀wé ilé yìí mo kí yín. Àǹtí ìdílẹ̀kẹ̀ gbogbo yín mo kí wọn dẹ́nìkan sí o. Mo kí gbogbo àwọn màjèṣín pátápátápátá. Àwọn wo làwọn bàbá wa pè ní màjèṣín? Àwọn ọmọ wẹ́wẹ́ ní jẹ́ màjèṣín. Ìyálájà bàbálájẹ́ gbogbo yín mo kí o. Ẹ ní gbáyé mánéjì. Ẹ ní gbáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ayé ò ní jalè wọ́n pẹ̀yìn ni. Ẹ ní jẹni ayé ń wá. Ayé yín ò ní takú bí mọ́tò tí ò ṣe ponú ẹ̀. Ayé yín ò ládùn. Ayé yín ò lóyin. Á dára fún yín. Àṣírí bàtà ni mo fẹ́ sọ fún yín. Àwọn bàbá wa ń pè ní olútúmọ̀. Wò mí. Àṣírí ayé leléyìí kì í ṣoògùn. Ẹni yó mọ̀ yìí kò mọ̀ yìí. Ẹni tó mọ̀ èyí kò mọ̀ yìí. Ewé tí wọ́n ń pọ́n rùmàlà nílẹ̀ ibì kan lórílẹ̀‐èdè ibòmíì ẹ̀gúsí ni wọ́n fi ń rò. Olútúmọ̀. Àṣírí leléyìí kì í ṣoògùn. Bàtà tá à ń wọ̀. Bàtà tá à ń wọ̀. Kìí ṣe iṣẹ́ kékeré ní í ṣe o. Àṣírí tí sì ń bẹ lára rẹ̀ ọ̀pọ̀ jàǹtìrẹrẹ. Ìwọ tí ọmọ alálà tè rí kókó àlá rẹ̀ súnmọ́ bí. Tàbí ẹnìkan ń dà ọ́ láàmú ní kọ̀kọ̀ súnmọ́ bí. Súnmọ́ bí bí a tètè súnmọ́ bí. O sì fẹ́ káṣírí ohun tó ń tú sí ọ lọ́wọ́. Súnmọ́ bí. Àmú ní alẹ́ kọ́kọ́ ju méjì lẹ̀ lára ẹ̀ lónìí. Kápá ikú mọ̀díjọ́ mi. Orúkọ mi ni Lúkúmọ̀nù ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Sórí yẹ̀pẹ̀ tí ń bẹ lábẹ́ bàtà rẹ̀ yìí. Tó bá di alẹ́ tó fẹ́ sùn pé o ti wọ̀ látàárọ̀ ó wá dálẹ́ tó fẹ́ sùn gbìyànjú kó gbọ́n yẹ̀pẹ̀ rẹ̀ síbì kan. Wá gbọ́n yẹ̀pẹ̀ ijó tó jọ́ méje. Tó bá jọ́kùnrin kájọ́ mẹ́sàn-án, ó bá jọ́bìnrin kájọ́ méje. Ó wá lọ yẹ̀pẹ̀ yìí dáadáa. Sórí ìwọ tó jẹ́ ọkùnrin ó fi ọkọ̀ àtàrí kan kún. Ìwọ tó jóbìnrin wọn náà ó fi ọkọ̀ àtàrí kan kún. Ṣé rí orí ìgbálẹ̀ tá a fi ń gbálẹ̀ tá a máa fi gbálẹ̀ dáadáa. Ìwọ ọkùnrin ó gé orí ìgbálẹ̀ mẹ́sàn-án. Ìwọ obìnrin ó gé orí ìgbálẹ̀ méje. Ẹ̀gún náà lọ kúnnákúnná dáadáa. Ó ti lọ kúnnákúnná. Sọrí kíní tí mo fẹ́ kọ yìí. Àwọn oníṣègùn wọ́n sọ ọ́ di jẹun jẹ. Ẹ máa jẹun lọ. Ọlọ́run bá àlùbáríkà sí. Gbogbo bí ẹ bá ti ń jẹun ẹ bá máa ṣàdúrà fún mi.
tá a bá parí ẹ̀ tán bò láti ṣe àwọn èèyàn ti dúró dè mí èyí fi ilẹ̀ ní ìfẹ́ kù ẹ má bà mọ́ wá ìfẹ́ kù. Ògbó ọlá ìdílé ṣe onílé ayé ọmọ afẹ́ tán kí n tó torúbọ pé kọ́lé ọ̀yọ́ tí mo bá rù ẹkùn mú tó sórí. Èrò tí lọ sí gbèsè ẹ bá mi kí wọn. Ọmọ èlò kọ́ ẹ láti ilé o. Èrò tí lọ sí gbèsè nílé ọ̀nà. Wọ́n lọ́dọ̀ ní ará ìdílé ṣe ọmọ afẹ́ tán kí n tó torú. Ará ìdílé wo kì í ní ọ̀fẹ́ yọ. Ọmọ kọ́lé dọ̀yà òwe lògbó òjì tààrọ́ ló fi ìlọjà níjọ́ ìjọ́sí. Ọmọ kọ́lé dọ̀yà kó gbogbo owó fún ẹlẹ́mi. Ẹlẹ́mi ń sanwó olóbì ń sọ. Olóbì mẹ́sàn-án mọ́ ọmọ kọ́lé dọ̀yà ò jẹ́ kí ẹlẹ́mi ọmọ kówó rẹ̀ lọ. Ìdí ẹ̀ lòbò ní kí ọmọ ẹkùn nípa àtọ́jọ́ yẹ bínú. Nílọ sí bèbí ẹ bá mi kí wọn. Ọbẹ̀ èrò fún ẹran nílé o. Èrò tí lọ sí bèbí nílé ọlọ́ọ̀. Nọ́mbà ò lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group tàbí tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ dá kọ́ńkọ́ bóyá lórí ìrìn àjò ayé yín ni abẹ́fẹ́ béèrè nípa àkọsíjà ayé yín +2348032983298 +2348032983298 nọ́mbà orílẹ̀-èdè Benin ayédúró kẹgbọ́ +22954651928 +22954651928. Ẹ gbìyànjú kẹ́ ẹ kó sínú òwú tútù. Wọ́n lè ro òwú táwọn ẹni tí wọ́n ń tà ní fámásì náà ò lè lò ó. Bàbá sì rí òwú akẹsẹ kó sínú ẹ̀. Ẹ dì ní òwú dúdú òwú funfun. Òwú dúdú òwú funfun. Bẹ́ẹ̀ bá ṣe dì í yẹn ẹ dì kíníkíníkíní tí ó lè rogodo. Ẹ máa fi sábẹ́ pílò yín. Ẹ máa fi sí abẹ́ pílò yín. Ẹ máa fi sí abẹ́ pílò yín. Ẹ máa fi sábẹ́ pílò yín. Kété pé lọ́ọ́ máa rí gbogbo àwọn nǹkan tó pamọ́ fún ọ. Gbìyànjú kọ́ wá sẹ́nu rẹ̀ kẹ́mú o. Àṣírí àwọn ẹni bí ọmọ àtúnṣe ọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Ó tún ní orílẹ̀-èdè ó tún ní ẹ̀gbẹ́ mi táwọn àgbàlagbà tún gbé gbà tó tún clear gan jù báyẹn lọ. Ṣùgbọ́n wọ́n ń béèrè pé n fi ilẹ̀ ń ṣe àfi gbogbo ẹ̀ lẹ̀ tán. Èyí gbogbo ẹ̀ lẹ̀ tán. Èyí gbogbo ẹ̀ lẹ̀ tán. Ìyẹn jẹ́ ení. Tí ẹni tí ọba fẹ́ dì ní òwú dúdú òwú funfun ẹ bù sínú handkerchief white ẹ dì í ẹ ta ní kókó ẹ jù sábẹ́ pílò yín. Májẹ̀mú rẹ̀ ni pé èèyàn méjì ò gbọdọ̀ fi rọrí. Èèyàn méjì ò gbọdọ̀ fi rọrí. Bóyá abẹ́ pílò tó fi sí ẹlòmíì náà fi rọrí kò lè ṣiṣẹ́ fún ọmọ. Ìyẹn bẹ́ẹ̀. Tí àwọn ẹni bí bá pọ̀ níbi iṣẹ́ èèyàn pé ojú pọ̀ ń bẹ́ẹ̀ àwọn ẹni bí pọ̀ ń bẹ́ẹ̀ àbí bí iṣẹ́ yín wọ́n máa ń ṣàdédé sáàkì èèyàn lójijì. Sórí bó ṣe wá yín náà lọ́ wà ọ wàá fi ewé ìkílẹ̀ fi ní sí kún. Ewé eléégún lóko pa ń bẹ́ẹ̀ egbò eléégún léko ọ wà ń bẹ́ẹ̀. Ẹ̀rùn àwọn ká iye yòówù tó bá wù ọ́ ni o fi kún. Ọ wàá gùn ọ fọ̀ṣẹ kó máa lò lọ bí iṣẹ́ rẹ̀ bí wọ́n bá ń sáàkì wọn àbí wọ́n bá ń ṣàbúrú sí wọn kò lè kàn wọ́ o. Àánú Ọlọ́run ni agbára èèyàn kọ́. Wọn àwọn àgbàlagbà ń lò tí wọ́n fi ń jẹun látọdún tó ti pẹ́ ni wọ́n sì kọ́ wa àwa náà jókòó akọ wọ́n sì kọ́ wa. Ẹ béèrè pé sí sóńsó orí ìgbálẹ̀ wà mẹ́ sóńsó orí ìgbálẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe káyọ̀ náà ni ó wà mẹ́ o. Ewé tọ́kàn kún ìyẹn òun ló yàtọ̀. Ẹ ń béèrè pé ewé kí ni mo ní ewé kí lẹ́ẹ̀ fi mí ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ní rí pẹ̀lú ewé eléégún lóko àti egbò eléégún lóko. Ẹ fi kún pẹ̀lú ẹ̀rùn àwọn ká ẹ fi kún iyekíye ẹ wàá gùn ní ọṣẹ tó bá wù yín ẹ máa fi wẹ̀. Ẹ máa fi wẹ̀. Kódà ó ṣiṣẹ́ débi pé béèyàn bá ń lò ó bí wọ́n bá fẹ́ ṣe àwọn èèyàn níkà níbì kan
àbí pé èèyàn lò kó àwọn ẹni ibú pọ̀ níbì kan ìwọ ti lọ tán wọ́n tó ṣiṣẹ́ ibú fúnra wọn ò ní síbẹ̀ agbára ọlọ́run ni gbogbo ìgbà tẹ́ ẹ̀ máa ń lo nǹkan yìí o àbẹ́ bá ṣe fúnra yín yóò máa jẹ́ bẹ́ẹ̀ o bó ṣe ń gbà á ìwọ náà máa share rẹ̀ bí ìwọ náà bá share rẹ̀ fẹ́lòmíì inú rẹ̀ ó dùn èmi tí mo ní mi ò dé mọ́lé bẹ́ẹ̀ mi náà ṣe gbà á látọdún tó ti pẹ́ lọ́wọ́ bàbá tó bí mi èmi náà fi tọrẹ fẹ́yìn náà wọ́n ní ajogún fá tó lóun ò ní kú ẹni tó gbé fáléwọ̀ lọ́wọ́ ń kọ́ báwọn kan ọ̀bá kọ́ wa ó làwọn ó ṣe kọ́ yín ẹ̀yin náà máa share rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ program mi pọ̀ káàkiri ẹ̀ máa download ẹ̀ máa share rẹ̀ ẹ̀ máa bá a comment ẹni tó bá fẹ́ join public group wa ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ̀ láǹfààní àti béèrè kankan ṣùgbọ́n ọ̀tọ̀ ọba join private group gbogbo orú àwọn iṣẹ́ tá a bá filẹ̀ báyìí àbò tún fẹ́ béèrè iṣẹ́ ni ààyè wà fún ọ níbẹ̀ à á yọ̀ǹda rẹ̀ fún ọ àbọ̀ fẹ́ máa béèrè ìtumọ̀ àlá rẹ̀ à ń sọ̀rọ̀ fún ọ á sì sọ ìtumọ̀ ohun tó sì sí ṣùgbọ́n 5,000 ló fi wọ̀bẹ̀ sẹ́ẹ̀mì ní faransé ó sì máa san 5,000 ní oṣooṣù bí yẹn ṣe jẹ́ nìyẹn. Àwọn fídíò mi kan bẹ tó yẹ pé ibi tí mo jú mi ti hàn fídíò yẹn ti pẹ́ o láyé ìgbà tí mo ti wà ní tí mò ń gbé tẹ́ḿpù ní Bàrígà àtìgbà tí mò ń gbé Akínọlá wọn láti ṣàwọn fídíò yẹn kò ti pẹ́ gan ni so ẹ máa gbé tá à ń dákọ pé ìwọ tó bá béèrè nǹkan 2,000 nígbà yẹn nìyẹn o èsà yìí òde òní o ìwọ tó bá ti pe nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà mi tí ò lọ mi ò sí ní Nàìjíríà ni so ẹ ṣàgbéyànjú kẹrin pé ẹ ń tájẹ́ẹ̀tì nọ́mbà MTN ní WhatsApp ẹ̀ +234-8032983298 òun nìkan náà ni hot WhatsApp tó jẹ́ pé máa ń tètè dá ẹ̀ lóhùn bẹ́ẹ̀ nọ́mbà orílẹ̀-èdè Benin kò síbi tí mo wà tẹ́ bá pè mí yóò dáhùn +229-5465-1928 +229-5465-1928 nọ́mbà orílẹ̀-èdè Côte d'Ivoire wà tí Benin náà méjì lòun náà ṣùgbọ́n mo ní kí n máa fún wa ní méjì yẹn so tá a bá fún wa ní méjì yóò jẹ́ kí ó yá wa lára láti lè mọ èyí kókó tẹ̀lé bá mi sọ̀rọ̀ ńbẹ́ tó lórí ìrìn àjò iṣẹ́ yín ni àbí lórí ìtọ́jú ara ẹ̀ka sí wa á dára fún wa ìwọ tó bá ní kábọ̀ ṣe iṣẹ́ rẹ tó bá jẹ́ pé DHL ni a fi bọ̀ gbé má gbàgbé o ìwọ ló san owó DHL o owó mọ́tò tá a ti fi wọ mọ́tò lọ́dọ̀ àwọn DHL má gbàgbé ọ̀sán o á dára fún wa o á yẹ wa o kò ní yẹ lẹ́ o ohun tá a fẹ́ òun lè lọ́wọ́ oṣù fún wa èyí tá a fẹ́ Elédùmarè yóò lè jìnnà sí wa orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọgbà àgbà tẹ́lẹ̀ kan bá pe rẹ̀ ní ọmọọṣẹ́ bàbá ọgbọ́n pé òun lọmọọṣẹ́ mi tẹ́ ẹ̀ bá gbọ́ lẹ́nu mi kí n sọ pé lágbájá báyìí ni kọ́ da yín lóhùn ẹ má dùn tọ̀hún lóhùn o torí àwọn kan tí ń forúkọ mi lu jìbìtì gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀dì ẹ̀ sọ́ra o àwọn èèyàn ló lè pe rẹ̀ ní bàbá ọgbọ́n ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre mẹ́ kì í ṣèmi ni o nọ́mbà mi yìí òun ni kẹsì rí pé ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ńbẹ́ ayé wa kò ní yẹn lẹ́ o ire o ire kàbìtì. Ilé ọ̀lẹ́lẹ́gbẹ̀rẹ̀ gbọ̀ngbọ̀n, èrò ọ̀lẹ́lẹ́ ará ìgbẹ́tì, ilẹ̀ náà ní sẹ́lẹ̀rẹ́ mo fọ bẹ́rẹ̀ lé mọ́ra, èrò tí lọ sí gbẹ́tì, ìjọ lọ́yẹ̀ kọ́jọ́ yẹ lóko ará ìgbẹ́tì tó jọ ìyẹ́ ti nú. Èrò tí lọ sí gbẹ́tì, ẹ bá rí sí wọn. Ọ̀nà èrò kọ́ ẹ á sí ilé owó, èrò tí lọ sí gbẹ́tì, ilé ọ̀dọ́ ọ̀yẹ́. Ẹ̀yin lọ máa dìyẹ́ yógún àdìyẹ gbogbo ọmọ lọ́yẹ́ boyin. Ẹ lọ gbọ́ sí láti lọ ọ̀pọ̀mọ rẹ̀. Adìyẹ yọgbọ̀n pọ̀gbọ̀n. Ọ̀rẹ́dọ̀dọ̀ ẹ lọ gbọ́ sí láti lọ ọ̀pọ̀mọ rẹ̀. Pẹ́pẹ́yẹ yọgbọ̀n ó tún pọ̀gbọ̀n lọ́dọ̀ wọn. Wọ́n láti lọ ọ̀pọ̀mọ rẹ̀. Wọ́n ní pẹ́pẹ́yẹ náà ò sí ọ̀pọ̀mọ rẹ̀. Ọkọ̀ kì í yẹ kà. Ọkọ̀ pẹ́pẹ́yẹ kà níjọ́ ọjọ́ sí. Ọkọ̀ rẹ̀ yẹlé ọmọ kọ́dọ̀ yẹ. Ẹyẹlé bímọ méjì ọkọ̀ àkọ́ ṣoṣo. Ìjẹ́ lògbò ní. Ó ní ẹyẹ ló lóṣè ní àbádì ilẹ̀. Ìjẹ́ lògbò ní kí ọmọ ẹkùn níta tó lé ọyẹ bínú. Èrò tí lọ sí gbẹ̀tì ẹ bá rí sí wọn. Ọ̀nà èrò kọ́ ẹ náà sí ilé o. Èrò tí lọ sí gbẹ̀tì nílé ọ̀nà ọ̀yẹ́. Bẹ́nu lẹ̀ ló gbọ́ mẹ́kùn ní bùbá. Ó dorí ìbàbò oníkálukú. Tí wọ́n bá kẹkùn lójú ọ̀nà, wọ́n máa ń sá kíjokíjo. Wọ́n rìn ẹkùn lẹ́sẹ̀ méjèèjì. Nífàrán fàbí. Wọ́n á sì rìn ẹkùn méjèèjì. Nífàbí fàárán. Ó dorí ọbẹ̀ díẹ̀ lògbò níjọ́ mẹ́kùn níbà tó nílò ọ̀yẹ́ bínú. Ọ̀pẹ̀kùn lójú ọ̀nà.
ìdí àlòkò ní kíkẹ́ fún lọ́nà níjọ́ ìjọsí. Ọba dọ̀bálẹ̀ gbalaja, ọ̀dà kó sílẹ̀ ọ̀dọ̀fà sílẹ̀ níjọ́sí. Ọba ìdọ̀bálẹ̀ gbalaja, àwọn èèyàn wá sọ pé kí lòun rí dẹ́kun ṣe ọmọ onílé ọ̀yẹ́. Ó lóun fẹ́ dẹ́kun sani, ó ní bí òun bá fi, bí òun ò fi ọmọ kọ́dọ̀ yẹ o. Ó di dandan kí òun ọbẹ̀kùn sàn kọ́dọ̀ yẹ ọmọ. Alárúgbó ẹni bọ̀kẹ́ kọ́dọ̀ yẹ ọmọ ẹkùn ní bùbá. Kí ló dé tẹ̀sí ẹ bá mi kí wọ́n? Ọmọ èlò kó ẹran sí ilé o, èrò tí lọ sí ìbẹ̀bí ilé ọ̀nà. Àlòkó ara àjìlèjé, ara àjìlèjé, akọ́lẹ́dọ̀yẹ àlòkó ara àjìlèjé o. Ara àjìlèjé, ara àjìlèjé, akọ́lẹ́dọ̀yẹ àlòkó ara àjìlèjé o. Ara àjìlèjé, ọmọ àjìlèjé, kọ́lẹ́dọ̀yẹ àlòkó ara àjìlèjé o. Ara àjìlèjé, ara àjìlèjé, akọ́lẹ́dọ̀yẹ àlòkó ara àjìlèjé. Ìjọ ẹlẹ́yọ̀ ni ẹ̀yọ̀, ẹlẹ́yọ̀ mọ́rùn-ún ọmọ kọ́dọ̀ yẹ ẹjọ́ rẹ̀ títí ń ya àrékùkù ni. Ìjọ àlòkò ní kí ọmọ ẹkùn nípa àtò nílé ọ̀yẹ́ bínú. Ìjọ àlòkò ní kí ọyẹ́ ẹ̀ para àgbẹ̀tì ẹni tá a fi sínú ọ̀yẹ́ lọ́yẹ́ kúkú pa. Ebi aṣọ gbogbo wú tó lóko létí ni bàbá wa fi ìbòrà nílé àlòkò ní kí ọmọ ẹkùn nípa àtò nílé ọ̀yẹ́ bínú. Ara àjìlèjé, ara àjìlèjé, akọ́lẹ́dọ̀yẹ àlòkò ara àjìlèjé. Ìjọ ẹlẹ́lẹ́ ọyẹ́ lù wá rọ̀ òkun. Ìjọ ẹlẹ́lẹ́ ọyẹ́ lù wá rọ̀ ọ̀sà. Ìjọ ẹlẹ́lẹ́ ọyẹ́ lù wá rọ̀ yọ̀ ọ̀yẹ́. Lọ́jọ́ yẹ́ lóko wọ́n sì máa fi bàbá ẹ̀yìn. Ìjẹ́ lóko ní kí ojú ẹ̀yìn òní fọláyé láyọ̀ ọmọ onílé ọyẹ́. Ara àjìlèjé, ara àjìlèjé, akọ́lẹ́dọ̀yẹ àlòkò ara àjìlèjé. Akọ́lẹ́dọ̀yẹ dàtọ̀ bò ní òtútù mú mi o. Àlòkò dàtọ̀ bò ní òtútù mú mi o. Akọ́lẹ́dọ̀yẹ dàtọ̀ bò ní òtútù mú mi o. Àlòkò dàtọ̀ bò ní òtútù mú mi o. Akọ́lẹ́dọ̀yẹ dàtọ̀ bò ní òtútù mú mi o. Àlòkò dàtọ̀ bò ní òtútù mú mi o. Akọ́lẹ́dọ̀yẹ